Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalam ala ashrafil mursalin Sayyidina Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallim. Alhamdulillah alladhi hadana lihada wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wasallim. Amin. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá. Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá àwọn sàábé ànábì, àwọn ará ilé ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run Ọba lódodo. Àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, a kí yín káàbọ̀ sórí ètò wa tó jẹ́ ètò Islam tá a ti ń lara wa lọ́yẹ̀. Ṣùgbọ́n lónìí a fẹ́ yà síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa àlàáfíà ara wa. Ìdí ni pé àwa tá a sìn Ọlọ́run a gbọ́dọ̀ lálàáfíà. Ẹni tó bá sìn Ọlọ́run tí ò bá ti lálàáfíà kò ní lè sìn Ọlọ́run lọ́nà tó yẹ, yóò máa ṣe bọ́ bá ṣe gbà ni. Kó tó dìgbà yẹn ó dáa kó sì pé àwọn tán jẹ́ abarapá kàn mọ̀ bí wọ́n ó ṣe tọ́jú ara wọn, kàn lè r'Ọlọ́run sìn gbádùn lọ́nà tó yẹ kí ládàá wọn lè pọ̀. Ìyẹn ló jẹ́ ká mú ọ̀kan nínú àwa ara wa tó jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ọ̀gá àgbà pátápátá níbi ètò ẹ̀kọ́ fún ìlera ọmọnìyàn. Àwọn náà ni ẹni tí ẹ mọ̀ bí ẹni mowó tán jẹ́ Professor wa Ibrahim Adéọlá Katibi láti University ti Ìlọrin. Wọ́n sì tún ṣiṣẹ́ ní University Teaching Hospital ní ìlú Ìlọrin bákan náà. Professor tó mọ̀ nípa ètò bí ọkàn bó ṣe ń ṣiṣẹ́ ni àwọn là ń pè ní cardiologist. Àrùn kan wà ń bẹ tán ń pè ní cardiovascular diseases. Àrùn ẹ̀yàn kankan ó fẹ́ẹ̀ tó bí 100 gan. Cardiovascular diseases náà ni pé àrùn tí ń bá ọkàn jà. Òun la fẹ́ kí wọ́n yanjú. Kódà àrùn yẹn ló fà tán máa sọ pé ìfúnpá gíga, high blood pressure, hypertension, nǹkan kan náà wọ́n ń dákọ̀. A fẹ́ kí professor ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ wọn àti ẹ̀kọ́ wọn tí wọ́n ti ní, tí wọ́n sì ń lo ìmọ̀ yìí tí wọ́n fi ń yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ṣe pé làwọn èèyàn fi ń lálàáfíà àfẹnitásíkò rẹ̀ bá tó ní ọgbà bẹ̀ lọ. Professor wa, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ ṣé gan fún pípè tá a pè yín tẹ̀ sí wá. Alhamdulillah. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ó ṣe àlékún dáadáa fún yín. Alhamdulillah. Ọ̀gá àgbà ni wọ́n nílé ẹ̀kọ́ gíga University ti Ìlọrin tí wọ́n ti jẹ́ Dean fún Faculty of Medicine. Nísìn nílùú Ìlọrin bí o cardiologist tó bá sọ pé òun ju Professor Katibi lọ ìrọ̀lọ́pàá torí àwọn làwa kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí cardiologist kan tiẹ̀ tó wá di associate professor kan tó di professor. Wọ́n tó di professor tán náà wọ́n tún ìmọ̀ ẹ̀kọ́ ìwọ̀n sàn tàn káàkiri orílẹ̀-èdè. Àwọn fúnra ara wọn àwọn náà tún ti wá bẹ̀rẹ̀ ṣe Ọlọ́run láti kọ́ àwọn medical doctors jọ nínú àwọn tán jẹ́ ọmọ lẹ́yìn wọn láti lè máa fi ṣe outreach fún àwọn èèyàn láti lè máa dá wọn lẹ́kọ̀ọ́. Irú ẹ̀kọ́ tá a fẹ́ kẹ́ ẹ gbọ́ lónìí yìí, mo fẹ́ béèrè lọ́dọ̀ yín Prof. Ìbéèrè alákọ̀ọ́kọ́ wa ni pé lẹ́yìn tá a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní kí ẹ ráyè láti lè wá torí ọ̀nà yín pọ̀, kí ni wọ́n ń pè ní àrùn ọkàn? Kí sì ló sì ń fà, Prof? Àrùn ọkàn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Rabbi Israel sadri wa yansur li amri wa halul 'uqdatan min lisani yafqahu qawli. Àmín. Àmín ya Allah. Kí ni nǹkan tí à ń pè ní àrùn cardiovascular diseases? Lélẹ́yìí tí atọ́kùn ti túmọ̀ sí àrùn ọkàn.
kábà fi lè gbọ́ra wa yé láti bẹ̀rẹ̀. àrùn láti bí orúkọ bí igbá méjì ni but nǹkan tó wà lábẹ́ igbá méjì ń ó lọ rẹ cardio and vascular. Cardio heart ọkàn tá bá ń pa ẹran léyà ara ẹran tó ń pè ní ọkàn tá bá ń kún ẹran léyà bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ara ọmọ ẹ̀dá. ọkàn wọn ni mo wá ń gbọ́n ẹ̀jẹ̀ ní pọ́ǹpù ẹ̀jẹ̀ ní tí ẹ̀jẹ̀ ní push ẹ̀jẹ̀ sí gbogbo ara oríkèéríkèé ara tó sì jẹ́ pé tí oríkèéríkèé ara ò bá rí ẹ̀jẹ̀ ara yẹn ó kú yóò fa wàhálà. ọkàn tí ń gbọ́n ẹ̀jẹ̀ àti ibi tí páìpù tí ẹ̀jẹ̀ ń gbà kọjá kó tó dé gbogbo oríkèéríkèé ara òun ni wọ́n ń pè ní vascular. So tá bá sọ pé àrùn ọkàn ó túmọ̀ sí àwọn àìsàn tó lè kó bá ọkàn àti gbogbo páìpù tí ń bẹ lára tí Ọlọ́run ní kí ẹ̀jẹ̀ tí bá ń ti ara ọkàn jáde kó gbà dé oríkèéríkèé ara bí ọpọlọ ni o bí kíndìnrín ni o bí ẹsẹ̀ ni o bí ikùn ni o gbogbo ẹ̀ ní ẹ̀jẹ̀ tí ń bọ̀ láti ọkàn máa ń lọ káàkiri kí gbogbo àwọn ara wọ̀nyí kán fi lè ráyè ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́. Now tá bá wọ́n sọ pé àwọn àrùn wo ni àrùn tó lè affect ọkàn àti páìpù tí ẹ̀jẹ̀ tí ń bọ̀ láti ọkàn ń gbà ṣeré káàkiri, àwọn àrùn ń pọ̀ ṣùà. Ní ìgé kúrú kámú ní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ètò common jù ní àyíká wa ń yà yín ní Nàìjíríà òun ni àrùn ẹ̀jẹ̀ ríru tá ń pè ní ìfúnpá gíga. Lẹ́yìn àrùn ẹ̀jẹ̀ ríru tá ń pè ní ìfúnpá gíga a tún ní omi tí tá ń pè ní stroke ìrọwọ́rọsẹ̀ àgbàlagbà. A ní omi tá ń pè ní kí ọkàn fúnra rẹ̀ gan kó fail heart failure. A ní omi tá ń pè ní ipe kí ọkàn fúnra rẹ̀ gan kó dédé dákẹ́ lójijì heart attack. A ní omi tí a ń pè ní kí kòkòrò kó sínú ọkàn kó má jẹ́ kọ́kàn ṣiṣẹ́ tẹ́yẹ kó ṣe irú rheumatic heart disease. A sì ní àwọn míì tá ń pè ní pé àrùn kí àwọn pipe tó ń fa ẹ̀jẹ̀ láti oríkèéríkèé ara wá sínú ọkàn kọ́kàn tó pọ́ǹpù ẹ̀ síta kí wọ́n kán mọ́ jò kán mọ́ leak kán mọ́ lágbára tó bó ṣe yẹ kán lágbára mọ́, ìyẹn la ń pè ní peripheral vascular disease. So àwọn àrùn ọkàn àti tá ń pè ní cardiovascular disease wọ̀nyí wọ́n lọ rẹpẹ lóríṣiríṣi but díẹ̀ tá a mẹ́nubà yìí àwọn tó common ní àyíká wa. Ẹ ṣé púpọ̀ pẹ̀lú àlàyé tí ẹ ṣe yìí níbi táwọn èèyàn ọ̀mọ̀dé wọ́n ti gbọ́ kọjá ibi tí wọ́n mọ̀ báyìí pé tá a bá ń sọ pé cardiovascular diseases ọ̀pọ̀ lóríṣiríṣi téèyàn ò lè kà tán. Now ká wá béèrè kí ló ń fà á àti pé bọ́ bá rí bó ṣe rí táwọn èèyàn ń sọ́fà fún àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ẹ dákọ̀ yìí bó lẹ̀ ṣe mójútó. Ẹ ṣeun atọ́kùn. Náà nǹkan tí ń fa àrùn cardiovascular disease àbí ọkàn ó pọ̀ lóríṣiríṣi. Kábà fi lè gbọ́ra wa yé a lè pín sí bí ọ̀nà méjì àbí mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ èwo ni kò ṣe dọ́gbọ́n sí tó bá ti wà ó ti wà náà nù àfi kọ́ lọ sọ́yàn pẹ̀lú rẹ̀. Èkejì àwọn wo ni èèyàn lè dọ́gbọ́n sí tí ò fi ní fa jàǹbá tí ò ní fa àkóbá tí ò ní fa complication. Èkejì nu bóyá ẹlẹ́kẹta èwo ni àwọn nǹkan tí ó jẹ́ tuntun tí sáyẹ́nsì ṣẹ̀ṣẹ̀ gbé jáde
láàrin bí ọdún 2-5 sẹ́yìn nísìn tó pé àtẹ̀tí mọ̀mí ti ń bá wa lọ a sì ń dáwó káàkiri a sì ń dáwó káàkiri now àwọn wo ni nǹkan tí máa ń fà téèyàn lè dánwọ́ sí téèyàn lè ṣe kankan pa rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń dàgbà àrùn ọkàn máa ń lékún sí o sì lè gé ọjọ́ orí rẹ̀ kù bó bá tiẹ̀ gé kù ní lẹ́nu àti ní pépà torí pé wọ́n fẹ́ fi ṣiṣẹ́ o lè tán ọlọ́run mọ̀gbà tó dáyé o sì lè tán sísítẹ̀mù ọkàn rẹ ẹ̀mí o lè tán bọ́dì rẹ o lè tán ara rẹ bó pera rẹ ní 10 even though o ti pé 40 ọkàn lè tán mọ́ ẹ̀dá ni o lè tán bí iṣẹ́ ni ara rẹ ó mọ iṣẹ́ ara 40 ọjọ́ orí ni bí ìbá ti ń dàgbà sí àti ní stroke rọwọ́rọsẹ̀ ìmọ̀ ń pọ̀ sí àti ní heart attack ìmọ̀ ń pọ̀ sí àti ní ìfúnpá gíga ìmọ̀ ń pọ̀ sí ọjọ́ orí ò sì ṣe é dá padà sẹ́yìn. 2 bó bá ti wà nínú ìdílé èèyàn wọ́n náà ti súnmọ́ àfi kó wá múra kọ́lọ́mọ̀jẹ́ kó débẹ̀ ìsọ pé tó bá ti súnmọ́ àfi dandan ni kó sínú rẹ̀ o èyàn lè súnmọ́ kó mọ́ já sínú rẹ̀ o tó bá fetí kó nǹkan tá à ń sọ yìí tó sì bẹ̀rẹ̀ tá à ń sọ lórí tẹlifíṣàn yìí tó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé látọ̀lá lọ tí ò jẹ́ kí kó làwọn mọ́lẹ̀. bí ìkan lára àwọn òbí èèyàn bá ní àrùn fúnpá gíga chances ìpóntọ̀ náà ó ní bí bá ti ń dàgbà ó wà áyà ju ẹni tó yẹ pé àwọn òbí rẹ̀ méjèèjì wọn ò ní lọ tó bá sì ṣe pé àwọn òbí méjèèjì ló ní àrùn fúnpá gíga chances yẹn tó wà áyà ju ẹni tó yẹ pé òbí kan ló ní. bí bọ̀dá èèyàn àǹtí èèyàn tó bá ti ní àìsàn heart attack kí ọkàn dédé dákú lójijì kó mọ́ gbéṣẹ́ mọ́ bí ìgbà tí ọkàn knock bí ìgbà tí ń jí ní mọ́tò knock tọkàn bá dédé knock tó bá ti ṣẹlẹ̀ sí bọ̀dá èèyàn àbí àǹtí èèyàn àbí bàbá èèyàn àbí ìyá èèyàn rí ìwọ náà àbí kó tètè mójútó ara rẹ láti bẹ̀rẹ̀ kó sì bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ torí chances pé wọn náà ọkàn rẹ ó nọ́ọ̀kì lọ́la ó wà háyà ju ẹni tí kò sí nínú fámìlì rẹ. now àwọn wo lè ṣe dọ́gbọ́n sí àwọn tó ṣe dọ́gbọ́n sí ni kéèyàn chẹ́kì ìfúnpá rẹ̀ tó bá ti pí wọ́n ní ìfúnpá rẹ̀ ó ga sókè mọ́ lògùn fúnpá so ó lu ọkàn òun pẹ́ ju ẹni tí wọ́n ní ìfúnpá rẹ̀ ga tí ó yà sí tí kò kàkún tí kò mọ chẹ́kì ẹ̀ tí kò mọ lògùn tí kò mọ tẹ̀lé àwọn ìlànà tí àwọn dókítà là kalẹ̀ pé ó yẹ kí ẹni tí ìfúnpá rẹ̀ bá ga kó mọ tẹ̀lé. ẹni tí kò lọ máa ṣe check-up lọ́dọọdún ká fi mọ̀ bóyá cholesterol rẹ̀ blood sugar rẹ̀ bóyá ó high tó fi nídìí àmójútó kó má bàa kó bá ọkàn rẹ̀ tí ó yà sí. ẹni tí ń mu sìgá ẹni tí ń mu ọtí ẹni tó sanra tí ń jẹ ìjẹmọ́ orí tí ń jẹ ju iye tí Ọlọ́run fẹ́ kó jẹ lọ tọ́lọ́run kọ́ mọ́ pé kó jẹ látara karahun pé èmi náà mo ní èmi náà ní sì jẹ ẹlẹ́mí fẹ́ lè jòkó ti odidi adìẹ kan kó sì parí ní lórí àwọn ọjọ́ kan àbí kí lómi nìkan ṣe ẹsẹ̀ tán adìẹ ẹsẹ̀ màlúù ẹsẹ̀ ògúfe ẹsẹ̀ pọ̀nmọ́ ẹsẹ̀ bọ̀kọ́tọ̀ gbogbo ẹ̀ ní ọ̀fẹ́ tẹ̀sí wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó máa jẹ gbogbo ẹ̀ ń jẹ pé àwa la ní ọkàn pa rẹ̀ kíákíá ni ìtọ́lọ̀ fi jù wá lọ́nu wọ́n tó ṣe karahun tó kó gbogbo owó jẹ tó kó gbogbo dúkìá mi ó lè jẹ ju wọn bá díẹ̀ tí ìtọ́lọ̀ ń bá yọ̀ dá fún ọ kó bá jẹ jù bẹ́ẹ̀ lọ wàhálà tó ní yóò kó bọ́ ọ láyé yóò kó bọ́ ọ kó tẹ̀ tó kú ikú ló fi ń ṣeré ikú ló ń fà tí ẹ bá ti tóbi jù wàhálà ni so ẹni tó bá rí bóun ti tóbi jù àfi kó tẹ̀lé àkọọ́lẹ̀ àdìsí Ọlọ́run ti filẹ̀ tí ànábì Ọlọ́run ti filẹ̀ kalẹ̀ fún wa ká pín ikùn wa sọ́nà mẹ́ta tàwa fẹ́ jẹun ọ̀nà kan ní ká ìdá kan nínú mẹ́tẹ̀ẹ̀ta wọn ní ká fi jẹun ìdá kejì nínú mẹ́tẹ̀ẹ̀ta kó jẹ́ omi ló wà ń bẹ̀ ìdá kẹta nínú mẹ́tẹ̀ẹ̀ta ká filẹ̀ ló fìfò kí àwọn kan tá a jẹ tá a mú kó fi lè ráyè yí káàkiri ṣiṣẹ́ tó yẹ kó sí lára wa kó fi lè ráyè ṣiṣẹ́ tó yẹ kó sí lára wa ká sì mọ́ máa jẹun alẹ́ kílẹ̀ ṣú ká tó jẹun alẹ́ à ń kí ìṣá ìtàn ká tó wá jẹun alẹ́
ó ti pẹ́ jù ẹni tó lọ́n bá yọ̀ọ̀dá fún the best ni ká ti jẹun alẹ́ láti bí aago 6 tábàtẹ̀ wá fi nǹkan panu ká tó sùn kó kàn jẹ́ bí èso láfi panu ká tó sùn pẹ̀lú omi bọ̀kẹ́yìn máa jẹ ọkà ńláńlá bàǹbà ní aago 9 lẹ́yìn ìṣáì ẹlòmíì kan fẹ́ tó aago 10 ó jẹ́ tán báyìí dé òṣùgbà tẹ́lòmíì ò lè jẹun ó jẹ́ tán báyìí dé ọlọ́ gbé sun ni tó gbogbo ẹ̀ ọkàn jòkó sí ọ lára ni kò ṣiṣẹ́ kankan yóò jòkó sí ọ lára tó máa ń fa àtóbi jùnú máa tóbi bàǹbà ọmọ tóbi bàǹbà bọ́tọ̀ wá jẹun alẹ́ lágo bí aago 6 tó sì bẹ tó tún ṣe àbí méje tó ń káàkiri ó pẹ́ jù kó mọ́ ju bàtẹ́ bá kí mọ́gírìbì tán kó sì jẹun alẹ́ ṣe tí àwọn pé alálàdá yà yìí between mọ́gírìbì and ìṣáì èyàn fẹ́ ṣe bàdà òní fẹ́ bẹ̀rẹ̀ sí jẹun lásìkò tó lásìkò gbígbàdúrà láfẹ́ ní pé kéèyàn kúkú jẹun kó tó lọ kí mọ́gírìbì tó bá tẹ̀ wá fi nǹkan panu lẹ́yìn ìṣáì kó jẹ́ nǹkan bí èso nǹkan bí pápánu kékeré kan lọ́kàn fi panu pẹ̀lú omi ló sì mú mi lórí tó sì lọ sùn. ẹ ṣe púpọ̀ níbi tí a ti ń sọ̀rọ̀ àárẹ̀ ọkàn yìí tá a mọ̀ sí ìfúnpá gíga àti àwọn àrùn tó súnmọ́ ọ̀rọ̀ wáyé nípa pé ọ̀nà tẹ́ ẹ máa gbà tẹ́ ẹ fi máa ṣe àájò àwọn tán bá níṣòro yìí nì tẹ́ ẹ fún wọn lóògùn kankan àmọ́ society wa bàjẹ́ pàápàá jùlọ àwa blacks àtàwa African àtàwa Nigerians àwọn èèyàn tún ti lọ bòmíì tán ti lọ wá nǹkan tí wọ́n fi ń kúnra wọn yìí pé oògùn tèbó yìí kì í ṣiṣẹ́ tó bó ṣe yẹ bọ́ bá tiẹ̀ ṣiṣẹ́ yọkàn kì í mọ́lẹ̀ ni kò lè kì í wọ̀ dáadáa ẹlòmíràn máa á lo trado medicine traditional medicine nǹkan mọ́ra wọn kí ni opinion yín lórí eléyìí torí nǹkan kan lèmi gbèdì fún ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ nídìí ìṣègùn òyìnbó òun ni pé ẹ máa rọ̀nù text ní ọ̀sán tí ń ṣèyàn nígbà ẹ bá ti mọ tí ń ṣèyàn tán lẹ́ẹ̀tọ́ kọ oògùn fún ẹni ẹ wá kó oògùn fún tí tí wọ́n ń gbọ́ ìmọ̀ràn ẹlòmíì tó sọ pé oògùn yẹn bàbá tiẹ̀ kì í lọlẹ̀ kò lè mú un lọ pátápátá tó náà ń kọ́ oògùn abẹ́lé ló tún dáa kéèyàn máa fi kún kí lẹ ní sọ lórí eléyìí torí ẹ̀yin ti tọ́jú èèyàn débi tọwọ́ 90 tọwọ́ 100 oògùn òyìnbó yìí nìkan náà ní sì ń lò. ẹ ṣeun atọ́kùn náà kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti sọ wípé ìfúnpá gíga o lónìí yìí o alóògùn tó káwọ́ rẹ̀ lóògùn òyìnbó tí ó sì kì í mọ́lẹ̀ tí kò sì sí ìyọnu bó ti já sí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ láti bẹ̀rẹ̀ kìí ṣe nǹkan tẹ́yẹ̀ ń lògùn fún lẹ́ẹ̀kan táwa sọ wípé ó ti clear pátápátá kò nídìí kó lògùn mọ́ ẹni tó bá ti sọ pé ìfúnpá rẹ̀ ga tán sì bẹ̀rẹ̀ ògùn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà almost 95% of the time yóò mọ̀ lògùn lọ láéláé fún àbàdà ni. ńgbà tá a sì ti lóògùn rẹ̀ ní ti òyìnbó tí sì ń ṣiṣẹ́ tí ń jẹ́ mọ́nàmọ́ná kò nídìí ká tún mọ̀ wá alternative lọ ibì kankan mọ́ torí ibi à ń wá alternative káàkiri ni wọ́n ti wá gbé irọ́ léèyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n sì dunnú sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ni wọ́n pa fún yàn nígbà tó bá ti jẹ́ pé tí complication tó bá wá ṣẹlẹ̀ tán ò ní rí wọn mọ́ ọ̀dọ̀ wa náà lẹ́tùn padà wá ní teaching hospital àbí ní general hospital. oògùn yín kọ́ ẹ̀ ló mọ̀ ni a ní àti dáadó tó sùn 6. bẹ́ẹ̀ni mọ́ sì mí gbọ́ o kágbàdo tó dáyé kíní kan láti ẹ̀ ń jẹ o èyí sọ pé a ní àwọn ewé ìbílẹ̀ tó ní agbára láti mú ìfúnpá gíga wálẹ̀ after all ní àwọn ilẹ̀ bíi China àwọn ilẹ̀ bíi Singapore àwọn ti refine wọ́n ti ṣiṣẹ́ lórí àwọn ewé ìbílẹ̀ tá à ń sọ wọ̀nyí kódà tẹ́ mọ́ bí tíì wọ́n ní tíì lẹ́yìn ó mu pẹ̀lú tó jẹ́ pé ewé ìbílẹ̀ wọn ṣe tíì ọ̀hún tí ó sì jẹ́ kí ìfúnpá gíga wọn kó wálẹ̀ but àwọn ò tí ì jòkó ká fínná mọ́ àwọn ewé ìbílẹ̀ wa kéèyàn fi lè sọ pé òun fọwọ́ sọ̀yà yìí pé bọ́ba ti ṣe léyìí o
yóò ṣiṣẹ́ fún ọ. kò ní ìdíkò lóògùn tèyìnbó mọ́ o yóò ṣiṣẹ́ fún ọ. èyí wọ́n lọ mọ́ chẹ́ẹ̀kì fúnpa rẹ o gbogbo nǹkan tó bá ń lò àti pé nígbà tó bá ti ń chẹ́ẹ̀kì ẹ̀ tó sì ń lóògùn tèyìnbó tí sì ń ṣiṣẹ́ tí ń kọ̀ǹtúrò rẹ̀ kò ní ìdíkò tó mọ́ wá finfin káàkiri mọ́ wá alternative káàkiri. ewé efirin ewé efirin ewé kí ni wọ́n ń pè ewúro gbogbo wọn ní oògùn wọn ní benefit tó ń ṣe lára but àfi kó o mọ báwo ló ṣe já báwo ló ṣe gbó báwo ló ṣe gbó tí ó fi lè ṣe àǹfààní fún ọ kí ló fi kún kí ni ò ní fi kún tí ó fi lè ṣe àǹfààní fún ọ gbogbo làwọn ará China ti ṣe gbogbo làwọn ará Singapore ti ṣe but àwa ò tí ì ṣe é yà yìí bẹ́ẹ̀ ni kankan bá sì ṣe é lágbolé rẹ̀ ó gbé sábẹ́ abíyá báyìí ni kò fi hàn ẹnì kankan gbogbo ìgùn òyìnbó ni wọ́n máa ń fi lọ àwọn èèyàn wọ́n fi lọ gbóyè àgbálá ayé wọ́n ti àrídájú pé oògùn yìí ń ṣiṣẹ́. research ti show bẹ́ẹ̀. ó ti show rẹ̀ so eléyìí ló dàbí ìmọ̀ràn tèmi ó gba àwọn èèyàn wa. ìbéèrè tí ó máa kángun òun náà ni pé ó dáa kéèyàn prevent nǹkan kó tó di pọ́ ṣẹlẹ̀ kí lẹ fẹ́ fi gba àwọn èèyàn nímọ̀ràn láti lè prevent àárẹ̀ ìfúnpá gíga àtàbúrú tó lè ti bẹ̀ yọ téèyàn bá mójútó. ẹlẹ́ẹ̀kejì àwọn ọkùnrin tí wọ́n ń lo oògùn tí wọ́n fi mú ìfúnpá wọn wà ní normal tí wọn ò fi rí ìyọnu wọ́n ń complain pé ṣíṣe ojúṣe pẹ̀lú aya wọn ó fẹ́ máa ṣòro ṣé kò ní oògùn tí ẹ̀yin náà ti ṣèwádìí tẹ́ ẹ ti rí tẹ́ wá ní bá a bá lò papọ̀ mọ́ oògùn ìfúnpá tá à ń lò yìí o iṣẹ́ ọmọkùnrin nínú ilé pẹ̀lú aya ẹni yóò rọrùn náà là ní kí a béèrè. ẹ ṣe wa tọkùn ilé ìjà ìbéèrè kẹ́yìn yìí òótọ́ ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn patient mi wọ́n máa ń bá mi sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ tó bá kù èmi àtàwọn nìkan nínú ọ́fíìsì ní clinic kí a lè mọ́ fẹ́kù lẹ́kọ̀ọ̀kan kí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oògùn tá à ń lò fún ìfúnpá gíga ní tẹlẹ́yìnbó kó fa ìrẹ̀wẹ̀sì bá nǹkan ọmọkùnrin àbí súnsúnmọ́ ìyàwó èèyàn súnsúnmọ́ àwọn ẹlẹ́hà nínú káà torí líle nǹkan ọmọkùnrin ó ní í ṣe pẹ̀lú pé kí ẹ̀jẹ̀ flow lọ síbi nǹkan ọmọkùnrin ní nǹkan rẹ̀ ó fi dìde tí oògùn kan bá wá ń reduce pressure ẹ̀jẹ̀ sẹ́yìn pé fíflow yóò reduce èyí ń dàbí nǹkan tí ń fà bọ̀ síbẹ̀síbẹ̀ náà sẹ́yìn pé à ń dàgbà sí i bẹ́ẹ̀ bá sì ti ń dàgbà náà àti lè fáyà rẹ̀ náà yóò mọ dínkù. bẹ́ẹ̀. nígbà míì ilé ìta rẹ̀ kó bẹ́ẹ̀ oògùn ní ń fà ó lè ṣe pé ọjọ́ orí ní ń fà kọ́ mọ̀ sí pé oògùn rárá. bọ̀ pàtàkì jùlọ bẹ̀ ni wípé àtẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ ti ń dínkù ni o àtẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò tí ì dínkù. ẹ jẹ́ ká máa ṣe àwọn nǹkan tó lè prevent àìsàn ọkàn wọ̀nyí tí mo fẹ́ sọ yìí ká máa ṣe exercise ká máa rìn dáadáa ó kéré jù wákàtí 3 lọ́sẹ̀ kan ká máa ṣọ́ oúnjẹ jẹ ká máa ṣe bàmbàm ká slim down kí weight wa mọ́ tóbi ju bó ṣe yẹ kó for example ẹ tó bá jẹ́ average height tó tí kò yẹ kó ju nǹkan bíi 65-70 kilogram tó bá lọ check weight ara rẹ tí weight rẹ bá ti ń ju 70 kilogram ó yẹ kó fura síra rẹ tó bá jẹ́ average height ní nǹkan mi ti wà ń bẹ̀. Number 3 ká máa ṣe àyẹ̀wò ara wa déédéé annually lọ́dọọdún ká máa ṣe check up torí àwọn nǹkan míì tún wà tó sọ̀rọ̀ mọ́ àrùn ọkàn bíi diabetes ni bíi cholesterol ni bíi homocysteine ni and so tissue plasminogen activator tẹ́sì ni ó fi hàn tẹ́sì ni ó fi hàn nígbà tá a bá lọ ṣe àyẹ̀wò ọdọọdún tá a ní kẹ́ ẹ mọ̀ ṣe wọ̀nyí láfi mọ̀ pé ẹni yìí tá a bá fi kíní ìkún oògùn rẹ̀ yóò tún nírànlọ́wọ́ tí ó ṣe bá. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá a mọ̀ nínú Islam pé
likulli da'in dawa ìyẹn ni pé kò sí àrùn tọ́lọ́run ò ti gbé oògùn rẹ̀ kalẹ̀ fún wa láti lò. So tẹ́nìkan bá lóun gbọ́ pé òun ò ní lóògùn kì í sára wa mùsùlùmí. Ọlọ́run ti sọ pé òun dá àárẹ̀, èèyàn náà ni ó sì ṣe tàbí kó ṣe ẹranko. Èèyàn náà àtẹranko náà oògùn náà wọ́n gbọ́dọ̀ lò láti lè gbádùn. So àwa tá a fẹ́ sin lọ́hùn ó dáa ká máa ń tó lè ṣàkóbá fún Ọlọ́run sísìn. Ń ló jẹ́ ká gbé àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìmọ̀ ìlera fún wa, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, la fi pe ọ̀kan náà pòfẹ́sọ̀ wa tí wọ́n ní máa jìnlẹ̀ nípa ètò ìlera wọn á dá a lẹ́kọ̀ọ́ lónìí. Eré àtàwọn sì gbámú òun náà ni ẹ́ńjìnì ara tá a mọ̀ sí ọkàn. Professor of Cardiology Professor Ibrahim Adeola Katibi tánjọ́ kan nínú àwọn ọ̀gá àgbà yunifásitì Ìlọrin àtọ̀gá àgbà ní Teaching Hospital. A fi àsìkò yìí dúpẹ́ fún wọn púpọ̀ torí wọ́n wá níjẹ̀ẹ́jọ́ tán á bá a sọ̀rọ̀ tọ́píìkì ọ̀rọ̀ fúnpá yìí náà, wọ́n sì tún wá lónìí láti lè wá sọ ní Yorùbá kó lè yé wa dáadáa. Gbogbo tán fún wa nímọ̀ràn pé ká máa ṣe òun ni ká múra sí ká máa ṣe ká lè bá a pẹ́ láyé, bó tilẹ̀ jẹ́ pé àsìkò tọ́lọ́run bá bù fún kálukú náà ni ó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àmọ́ gbogbo ọ̀nà yóò máa wà lórí sábàbí. Ẹni ẹ̀mí rẹ̀ gùn tó lo 95 òun kò ṣera rẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ fún. Àmọ́ òun náà rin àwọn ọ̀nà kan ló fi lè rí 95 lò. Ẹni tọ́lọ́run òsìjọ́ lò ju 80 àbí 85 lọ bọ́lọ̀ ń ṣe kọ́ ni. Inú sábàbí náà wá ni pé kán fún yàn lóògùn pé máa lò kọ́ máa lò kọ́ wá di kó sùnjọ́ kan kò jí àbí ó jí kọ̀ mọ́bi tó ń wá ọ̀tí tán gbé dọ́sítù tílẹ̀ ẹjọ́ náà fi súngbà tó dọ̀wọ́ rọ̀lẹ́ lẹ́lẹ́mìí gbà. Sábàbí tọ́tẹ̀lé tiẹ̀ ni pé oògùn èbó yìí ọkàn filẹ̀ pé kí lòun ó fi ṣe iye tọ́lọ́mbá lòun ó lò bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. So ká gbà pé bọ́lọ̀ ń ṣe ní ká wá sáyé lọ́fàá tí ọmọ ṣùgbà wà lórí bẹ́ẹ̀mí ó ṣègùn. Kọ́lọ́n jẹ́ ká pẹ́ láyé jù bá a ṣe fẹ́ lọ, kó sì fún alẹ́kùnrẹ́rẹ́ àlàáfíà, kọ́ wá yá fìwà kó tó pa wá. A lè máa sọ̀rọ̀ ọkú ká máa sọ̀rọ̀ gbígbé ayé ká máa sọ̀rọ̀ àlàáfíà. ńlọ́jà gbé pòfẹ́sọ̀ wá wọ́n bá tún di oṣù díẹ̀ á tún wò mí nínú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tán wà lábẹ́ wọn. Àwọn náà wọ́n láwọn mọ̀ fún wa lóríṣiríṣi. Ìtọ̀ ṣúgà ní kinní kan ni wọ́n tún fún wa ní dókítà tí wọ́n bá sọ lórí ẹ̀ tọ́jú ọmọ ìyá wa mùsùlùmí títí ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn. Ọlọ́run kó gbà lẹ́sìn fún gbogbo wa. Níbi ìlàmú ètò tèmi wá sópin, èmi àti Prof àmọ́ dágbére fún wa yìí pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to